ìjọba warawa tó dé yìí eléyìí tó ń lọ yìí ó ti fẹ́ kásẹ̀ ńlẹ̀ ní ọdún tó ń bọ̀ à ń retí ìjọba ẹ̀mí. Ǹjẹ́ ẹ rò pé èèyàn kan wà tí ó tójú òṣùwọ̀n tó tún gbangba sùn lọ́yẹ láti fún wa ní ohun tá fẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí lórí ìjọba àwarawa? Ẹ ṣe ìdarí ètò ìjọba ara wa, àwa náà ni èèyàn tó ń jẹ́ èèyàn, àwa náà ni a lè ṣe iṣẹ́ tó wà nílẹ̀ yìí, iṣẹ́ tó yẹ pé àwa náà fẹ́ filẹ̀ fọ́mọ, ìlú ta fẹ́ filẹ̀ fọ́mọ, ìlú ta fẹ́ kí gbogbo àwọn ọmọ wa tó ti lọ kán padà wá, ìlú tí ẹ pé in the last 5 years tá bá wò ó, ìlú tí àwọn òyìnbó ń gbé yan gan, ìlú tí ó di pé wọ́n ń wá wọ́n tún fẹ́ máa wá sí i. Ta ló lè ṣe? Ta ló ti ń ṣe é? Níjọ́ tó ti dé tó ti bẹ̀rẹ̀ sí ní pé nǹkan yìí ò nǹkan wa ni, tó ti ń kébí, tó ti ń kára jọ, tó ti ń kó àjòjì jọ, tó ti ń ṣe sínú ìlú. Ta bá wò káàkiri, ta bá ní ká wò ó, ta ni ká mú tó lè bá wa ṣiṣẹ́ yìí? Tí àwa rò ó, you might have a different idea, ẹ lè ní nǹkan míì lọ́kàn, but fún àwa àti fún àǹfààní wa, àwa Yorùbá, wọ́n ní Yorùbá ń ronú, Yorùbá sọ̀rọ̀ sókè ló wà nílẹ̀ yìí o, Yorùbá sọ̀rọ̀ sókè, Yorùbá parapọ̀, àti ronú ẹ wo bí ta dé. Ẹ jẹ́ ká ṣe kí ni? Ẹ jẹ́ ká sọ̀rọ̀ sókè, ká parapọ̀ with one voice and pick the right person and allow the right person láti lè bá wa ṣe iṣẹ́ yìí. Iṣẹ́ tó ti ń ṣe ni tá bá wo example oríṣiríṣi nǹkan tó ti ń ṣe lọ́tùn lósì fọ́mọdé fàgbàlagbà, tá wá ní ká mú nínú gbogbo àwọn tó wà nílẹ̀ tá a ṣà. Èmi ò rẹ́yàn kan tó ju Bọ́lá Ahmed Tinubu lọ. Ẹ̀yin náà rí nínú primary tá a ṣe last tó kọjá yìí, nínú oṣù yìí náà ni oṣù ayọ̀ wà yìí. Ẹ dẹ̀ rí gbogbo nọ́mbà yìí, ẹ dẹ̀ rí gbogbo ẹ̀. Bóbìnrin ṣe ń dúró tán láwọn juwọ́lẹ̀, tí àgbà ń dúró tán láwọn juwọ́lẹ̀, ọmọdé àárín wọn gan ó lóun juwọ́lẹ̀, because nígbà tó ń rí gbogbo nǹkan tó wà nílẹ̀ pé ẹni yìí tó ẹni yìí, ẹ jẹ́ ká fi ọ̀wọ̀ síbi tọ́wọ̀ bá wà, ẹ jẹ́ ká sọ̀rọ̀ sókè, eléyìí ó yẹ wá, eléyìí á jà fún wa. Àwọn èèyàn á sọ pé a ti wo example, Lagos State should be, it's not the state, it's not Nigeria, but Lagos State, nǹkan tí Lagos State fi orí wọ́ ní ìpínlẹ̀ Nàìjíríà, mi ò rò pé state kan lè forí wọ́ o. State kan tó bá lè forí wọ́ nǹkan tí a forí wọ́, àti ìfaradà tí a tún wá faradà, bá ṣe gba ẹrú tá gba èèyàn tá gba ilé tá gba tọ̀hún, state wo ló tún lè gbà? Wọ́n wá jáde láti inú state náà, wọ́n wá tún wá mú ẹ̀ka káàkiri, wọ́n sọ wọ́n di ìlú gidi, títí kan olóyè ìlú ni wọ́n tún ṣe, ló ń gbé wọn ga. Torí kí ni? Torí ibi tá à ń lọ. So fún àǹfààní ìlú àti ìdàgbàsókè ìlú àti gbogbo nǹkan biribiri tí wọ́n ti ṣe, you can't pick anybody none than Bola Ahmed Tinubu. That is my choice. Everybody else can have a different opinion. But as a Yoruba, and seeing what they've done, ọgbọ̀n ọdún ni èmi ti lò ní ìlú ọba. Mo wá padà wálé sí àárín ìjọba wọn láti ṣe àwọn oríṣiríṣi nǹkan tí àwa náà ń ṣe. Nǹkan táwa náà rí tán ṣe làwa náà fi ní káwa náà tún ṣe, kí ni ká ṣe nǹkan sáàárín ìlú. Tẹ́yìn bá ṣe, tèmi ṣe, táwọn ṣe, ẹ rí pé kinní náà ó ń tóra wọn nìyẹn. tó gbà tá a bá rí ẹni tó wá ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ ká darapọ̀ mọ́ wọn. democracy wa àwa ara wa náà la máa ṣe, tá a bá ti rẹ́ni tó ń ṣe ẹ jọ̀ọ́ support that person. mo tún fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín. ẹ jọ̀ọ́ kí ni àǹfààní gbòógì tẹ́ rò pé gbogbo ọmọ Nàìjíríà pátápátá máa jẹ lára
bàbá wa aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí wọ́n bá jẹ ààrẹ orílẹ̀-èdè yìí ṣé kò ní sí ogun ẹlẹ́yàmẹ̀yà? Ẹ ṣeun fún ìbéèrè yẹn. Ìbéèrè yẹn dẹ̀ ṣe kókó nínú ìjọba ṣíṣe. Tẹ́ bá wo a ti wà ní ìjọba yìí náà sí ọdún kẹjọ ń lọ. Ká tó wọnú ẹ̀, àwọn kan wà ńbẹ̀. Àwọn iṣẹ́ oríṣiríṣiríṣiríṣiríṣi tó yẹ káwọn náà ṣe tí wọ́n ṣe, wọ́n gbé lẹ̀ àbí tí wọ́n tiẹ̀ fọwọ́ kàn. Nígbà tí ìjọba Buhari débẹ̀, wọ́n try láti gbé, but ẹrù yìí ó tóbi jẹ́ ẹrù orí lọ. Ìwọ̀nba dẹ̀ lórí lè kọ́kọ́ máa gbé. Tẹ́ bá wà láàárọ̀ lọ́jà, á gbé ẹrù, á kọ́kọ́ gbóṣùkà sórí, á gbé ẹrù yẹn, á tún wò pé ẹ bá mi gbé, ẹ bá mi gbé. Èèyàn méjì mẹ́ta á wò pé òótọ́ ni o, ẹ jẹ́ àbá gbé. Ṣẹ́rí pé dídí igi mẹ́ta tá à ń sọ. Wọ́n bá gbé, wọ́n á gbé dórí. Tó bá gbé dé orí yẹn, á kọ́kọ́ mi orí, á tutù, á gbé dúró, á máa wò. Àmọ́ pé iṣẹ́ ẹ̀ ni, á gbé ọrùn yẹn dúró, á wá bẹ̀rẹ̀ sí ní rọra máa gbé ní ẹsẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan kó má bàa ṣubú, because tó bá ṣubú ìlú á wò, apẹ̀rẹ̀ yẹn máa bàjẹ́, ẹrù á dàrú. Òun ni ẹrù táwọn náà gbé, wọ́n gbé lọ́sìn ọdún kẹjọ. Wọ́n lọ́ máa ṣe eléyìí, wọ́n bá wa try. Wọ́n lọ́ máa ṣe tọ̀hún, wọ́n bá wa try. Ẹ bá rántí pé mo sọ mo ní àwọn ẹrù kan wà lẹ́tọ̀ọ́ pé wọ́n kàn gbé lẹ̀ ni àwọn pé wọn ò fọwọ́ kan tẹ́lẹ̀, wọ́n gbé. Kàn lè gbẹ́rù ká ní èyí náà ló máa da. Àbí bí mo ṣe gbẹ́rù yìí o, gbàm, mo gbélé ibi tí mò ń lọ. Kò rí bẹ́ẹ̀. Òun ni à ń sọ fún àwa ara wa, because àwa náà ni, we are the people for the people. We are the people that is going to change the change. We are the people that is going to impact the impact that we want for the community. So tí a bá lè fọwọ́sowọ́pọ̀, a lè ṣe. Nígbà tí màá tún padà sẹ́yìn díẹ̀, nígbà tí Bola Ahmed was the gómìnà of this state. Ẹ wo àwọn iṣẹ́ tán ṣe. Ẹ wo nígbà tí wọ́n ní wọn ò ní fún wa lówó nílùú wa ní state wa. Ẹ wo àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní dá ilé ilẹ̀, ṣe ilé síbí, gbé ilé síbí, gbé ilé síbí láti lè ṣe kí ni pa owó fún wa láti ná. Wọ́n ò fún wa lówó. Kò dẹ̀ ṣe pé a ní báǹkì ń bíbà ìta tí ń tẹ owó. A dẹ̀ lè sọ gidi owó lọ́la. Wọ́n fi àwa ara wa náà ní àṣìṣe ara wa. So ńgbà táwa ara wa bá lè ṣiṣẹ́ ara wa fún state kan, tí ó yẹ pé àwọn state míì lè ní wọ́n ń wá síbi, wọ́n wá kọ́ ọgbọ́n gbogbo nǹkan tá a ṣe, wọ́n lọ ṣe nílùú wọn. Why? Àǹfààní tí wọ́n lè ṣe fún wa jù nínú nǹkan tí wọ́n bá débẹ̀, òun ni pé àǹfààní kí ọmọ ìlú, obìnrin ìlú, arúgbó ìlú kán ní fọkànbalẹ̀. He is going to venture into food distribution first. Wọ́n ní tí oúnjẹ bá kúrò ní ìṣẹ́, ẹ kù fẹ́rẹ́ o, because okun inú la máa fi gbé ta. Tí àbá tá máa fẹ́ mú yàn down ní ibi tẹ́bi tí ìlú wà, bóyá nígbà ogun, tán bá fún wọn lóúnjẹ, ẹ wo bó ṣe máa rí. Tí a bá tiẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí láti ṣe oúnjẹ tí àwọn àgbẹ̀ wa táwọn náà ń pawọ́ padà, tí wọ́n ń ra ta nǹkan oko wọn, tí wọ́n ń ṣiṣẹ́ tán ṣe gbogbo ẹ̀. Ọ̀rọ̀ náà ó wà ńbẹ̀, wọ́n dẹ̀ ti ń ṣe. Ọ̀rọ̀ road ó wà ńbẹ̀, wọ́n dẹ̀ ti ń ṣe. Ọ̀rọ̀ ìdàgbàsókè ìlú ní ipa health, ìyẹn náà ó gbọ́dọ̀ jẹ́ kókó nínú ọ̀rọ̀ wọn. Wọ́n dẹ̀ mú kókó pé yes, ó jẹ́ kókó. Especially education, àwọn ọmọ wa. Education ó ṣe kókó. Ó jẹ́ nǹkan tí bàbá wa mú. Ọmọ gbọ́dọ̀ lọ sí ilé ìwé. Free education ó ṣe kókó fún wọn, because àwọn náà wà ní ara àwọn bàbá wa Jákàndé. Wọ́n lè kọ́ ọgbọ́n nígbà yẹn pé nígbà tí wọ́n dá ilé ìwé Jákàndé sílẹ̀ nígbà yẹn, gbogbo ọmọ ló lọ, títí kan ọmọ ẹrú, títí kan ọmọ ọ̀dọ̀ ló kàwé. Wọ́n di olóríire lénìí. So education is another part. Tí wọ́n bá gbé àwọn ìgbésẹ̀, àwọn nǹkan tí wọ́n máa ṣe, agenda àwọn jáde, ẹ rí pé àwọn nǹkan yìí ó wà nínú àwọn nǹkan tí wọ́n kọ. His manifesto is going to tell us everything that
he's going to be doing, and it's part of what he's been doing. Àwọn nǹkan tí wọ́n ti ń ṣe káàkiri òun ni, but àǹfààní tí ó ṣe kókó jù fún ìlú tí wọ́n máa focus lé lórí òun ni àwọn nǹkan tí mo kà yẹn. Boy.